Wọ́n ní wọ́n mọ rírì wọ́n mọ àǹfààní tí kábíyèsí fún wa lẹ́yìn láti ìṣàwọn lálejò. Àwa pèsè wọn nínú àwọn olórí ẹgbẹ́ tí wọ́n bá wọn wá tí ó jẹ́ ìkan nínú àwọn ọmọ kábíyèsí ní wa, bàbá wa Kunle Elegbede, wọ́n ti gbà wọ́n jẹ́ kọmíṣánná ní ilé ìjọba ní pàtẹ́wọ́. Olóyè wípé ẹ̀kọ́ aláyè láti wá within 24 hours. Àdọ́là wá láti wá sọ fún yín gbogbo nǹkan tí ẹ fẹ́ ṣe lé ẹni àbádọ́ rẹ̀ tó lè wà. Ìgbẹ́fún ọjọ́ ìṣẹ́ akẹ́yìn àsìkò yìí la máa ní gọ́ọ̀mù àkàrà ọ̀rọ̀ irú èmi àdúrà mi ni pé kí tó kú ẹnìkan láti gọ́ọ̀mù láti ìwà ní ìyà tí àwa jẹ lórí pé kí wọ́n lè gọ́ọ̀mù ní láti bí yìí látọ̀dọ̀ wa àrífín lèmi kí ni ìrírí nítorí pé a gbọ́dọ̀ di gómìnà ní èdè wa. Ọlọ́run sọ pé àsìkò ti tó, Ọlọ́run á dẹ̀ fàṣẹ sí i. Ní àsìkò tí wọ́n tẹ mọ́ aṣọ lónìí níbi tí èdè kan sọ pé gómìnà wa tó jókòó yìí, Ọlọ́run ti ṣe. Ọlọ́run ti ṣe. Àsìkò yìí as leader of Kewala, àní gómìnà ó dẹ̀ ní lórúkọ Jésù. Gbogbo wa aṣojú wa ògo yé wa. Kábíyèsí ẹ fún wa ní ìmọ̀ràn kan lẹ́ẹ̀kan nípa jàgídíjàgan. Ẹgbẹ́ tí wọ́n sì jàgídíjàgan ní agbára Ọlọ́run àwa o aṣọ ìsà wípé kò lè sí ìsílẹ̀ láti ọ̀dọ̀ wa. Báwọn kan tiẹ̀ fún ọmọ àdá wọn lóhùn torí pé nǹkan rẹ̀ kì í fẹ́ kí ká ṣe òun. Àwa dẹ̀ ti múra pé gómìnà yìí lágbára Ọlọ́run ti fún wa ṣe 44 kábíyèsí láṣẹ rí ẹgbẹ́ abẹ́ṣe ẹnìkan nílé wa láàdì àdìgbọ́lọ́dọ̀ sọ àwọn olùbádẹ́rẹ́ ìkọjú aṣọ ìsà wípé kò sí ìjà kò ní sí ìta látọ̀dọ̀ wa wá kí ẹ bá wá tó fún àwọn kábíyèsí wípé káwọn náà wọ́n gbà pé àwa o àgbẹ̀dà àgbẹ̀ ẹ̀kọ́ àgbẹ̀dà ìjà ìjà.